Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 14 oṣù kìíní ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Lẹ́yìn tí wọ́n yọ Ọba Sánípò, àwọn ẹ̀ṣẹ́ rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní di fífi léde. Àgbà ẹgbẹ́ òṣèlú APC kan ní ó dá Sanwó-Olú àtàwọn àgbà ẹgbẹ́ kan dúró fún wákàtí 4. Tinubu buwọ́lu ìyọnípò rẹ̀. Òǹwòye lágbọn òṣèlú kan ní òun ló fà á tí ìyọnípò rẹ̀ fi wáyé. Nínú ìpàdé pẹ̀lú Kagame, ààrẹ Tinubu ṣàtẹnumọ́ rẹ̀, ó sì wàásù àjọṣepọ̀ tó gúnmọ́ láàrin àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀. Ó ní ilẹ̀ adúláwọ̀ ní àwọn àmúyẹ tó tó láti dàgbàsókè fúnra rẹ̀. Ìdí nìyí tí iná ọba lórílẹ̀-èdè yìí yóò fi máa fojoojúmọ́ pakasọ. Mínísítà fún ọ̀rọ̀ iná ọba ló sọ bẹ́ẹ̀. Lórí ìtakọ̀gbọ̀n orí àlééfà Aláàfin Ọ̀yọ́, Gómìnà Mákindé ti fìdí ẹ̀ múlẹ̀ pé òun yóò gbé ìgbésẹ̀ òfin lórí àwọn olóyè tí ajé ìwà ìbàjẹ́ bá ṣí mọ́ lórí pé ó ń gba owó ẹ̀yìn. Ilé-ẹjọ́ ti gba onídùúró ìyàwó Ọọ̀ni Ilé-Ifẹ̀ tẹ́lẹ̀, Oríyọmí Hamzat àti ọ̀gá àgbà ilé-ẹ̀kọ́ Islamic High School tí ìṣẹ̀lẹ̀ ìtẹra-ẹni-pa tó gbẹ̀mí ọ̀gọ̀rọ̀ ènìyàn ti wáyé ní ìlú Ìbàdàn. Látàrí ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù àdó olóró tó wáyé látojú òfurufú ní ìpínlẹ̀ Zamfara, ọ̀gá àgbà fún iléeṣẹ́ ológun ti sọ̀rọ̀. Ó ní àṣìṣe làwọn ṣe, kì í ṣe àwọn aráàlú làwọn fojú sùn rárá. Ẹgbẹ́ òṣèlú APC àti PDP ti bẹ̀rẹ̀ ìforígbárí ní ilé-ẹjọ́ lórí ìgbẹ́jọ́ tí ẹgbẹ́ òṣèlú PDP pè tako ìjáwé olúborí ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Edo. Ìròyìn eré ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nottingham Forest ti ní òun kò ṣetán láti ta ọmọ ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà ní, ìyẹn Táíwò Awoniyi. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.